kalẹ̀ àkùsù látọ̀rọ̀ ìgbìmọ̀ yóò dìgbìyànjú aládé àsìkò pọ̀pọ̀ sísìn ọdún àjíǹde àṣọpọ̀ ẹ̀ lókè pẹ̀ ìròyìn àṣálẹ́ ló sì gbọ̀yìn láti lè ṣe Nta Ijebu Ode Ayọ̀mídé kòkàn burúkú níròyìn ẹgbọ́ròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. bíṣọ̀bù kátólíìkì dásìtì Ìjẹ̀bú Òde Reverend Francis Ọbáfẹ́mi Adésínà ti kéde àbẹ̀wò ọmọlẹ́yìn Jésù Kristi tí ẹni ọ̀wọ̀ Archbishop Michael Francis Crotty ṣe sí dásìtì náà. Reverend Adésínà ṣe ìkéde àbẹ̀wò náà nígbà ìpàdé oníròyìn tó wáyé ní ọ́fíìsì tó ń ṣàkóso dásìtì náà. Anthony Gàdúnú jábọ̀ ròyìn ẹgbọ́ròyìn náà síwájú sí i. Gẹ́gẹ́ bí bíṣọ̀bù dásìtì Ìjẹ̀bú Òde Reverend Francis Adésínà ṣe sọ, àkòrí àbẹ̀wò náà ni ìmúlọ́kànlé ìṣọ̀kan àti iṣẹ́ ìránṣẹ́ nínú ilé ìjọsìn ìgbèríko yóò fún àwọn ọmọ ìjọ àgùdà ní Ìjẹ̀bú Òde àti àwọn agbègbè tó yíká ní àǹfààní láti tún ní ìfarajìn sí ìṣọ̀kan àti láti mú ìbáṣepọ̀ wọn jinlẹ̀ sí i láti tún ní ìtara fún iṣẹ́ ìyìnrere. Bíṣọ̀bù tún ṣàlàyé sí lórí àwọn èrè ẹ̀mí àti ìtọ́sọ́nà ìjọ tí àbẹ̀wò náà yóò mú bá àwọn ọmọ ìjọ àgùdà. Ó rọ gbogbo àwọn ọmọ ìjọ àti àwùjọ láti kópa nínú ètò àbẹ̀wò ọjọ́ mẹ́rin náà kí wọ́n lè ní ìrírí ìbùkún àti ìtúnṣe ẹ̀mí láti lè ṣe Nta Ijebu Ode. Àwọn ètò ọ̀sẹ̀ kan tí wọ́n ti pèyàmọ́ láti sàmì ayẹyẹ ọdún kan lórí ìtẹ́ tí olóòtú òkè ẹ̀rí ọba Adégbóyèga Babátúndé Ọ̀rẹ́dípẹ̀ ti parí pẹ̀lú jíjáwé olè àwọn ọ̀tọ̀kùlúlù lórí tí wọ́n ti kópa ribiribi nínú ìdàgbàsókè ìlú náà. Fatman Hasan péjú kúṣẹ̀ sí ààfin ọba náà níbi tí ayẹyẹ náà ti wáyé ó sì jábọ̀ ròyìn ẹgbọ́rin náà síwájú sí i. Pẹ̀lú tìlù-tìfọ̀n ní ayẹyẹ ọdún kìíní tí olùtí òkè ẹ̀rí ọba Adégbóyèga Babátúndé Ọ̀rẹ́dípẹ̀ kó àwọn ọmọ ìlú àti àwọn àlejò jọ láti wá bá ọba náà yọ̀ pé ó pé ọdún kan lórí ìtẹ́. Àṣekágbá ayẹyẹ náà kó fífi àwọn ọ̀tọ̀kùlúlù jẹ oyè fún ipa ribiribi tí wọ́n ti kó nínú ìdàgbàsókè ìlú náà nígbà tí wọ́n wà nínú aṣọ ìbílẹ̀ tí àwọn tí wọ́n ti já ewé oyè lé lórí sì bọ̀ síwájú láti gba oyè wọn àti ìbùkún ọba. Nígbà tí ọba náà ṣe àṣà ìfinijoyè náà, ọba Adégbóyèga Babátúndé Ọ̀rẹ́dípẹ̀ rọ àwọn tí wọ́n jáwé olè lórí láti fi hàn pé wọ́n yẹ fún ipò tuntun náà nípa ṣíṣe ìfarajìn fún ìdàgbàsókè òkè ẹ̀rí. Ọba náà tún jẹ́jẹ́ ìfarajìn rẹ̀ sí ìtẹ̀síwájú àti ìdàgbàsókè ìlú náà. Ó ṣàlàyé àwọn ohun pàtàkì tó wà nínú oyè ìbílẹ̀ mímú ìgbélárugẹ bá ìṣọ̀kan àti iṣẹ́ sin ìjọ. Ìkókó oyè yìí àkókò iṣẹ́ ni láti mọ̀ pé ìlú túbà ló túṣẹ́. Àwọn tá a jọ wà tá ò lè má ríra wa tọ́lọ́run dẹ̀ pọ́n wọn lé tán jẹ́ èèyàn gidi tá a jọ wà a máa ń dá wọn lọ́lá a máa ń pọ́n wọn lé ó jẹ́ pé láti mójútó lù á lè rọ̀ wọ́n lọ́rùn wọn ò ní rí gẹ́gẹ́ bí nǹkan tó wúwo. Àrẹ̀mọ ti òkè ẹ̀rí sọ pé oyè ìbílẹ̀ jẹ́ ohun pàtàkì fún àwọn tí wọ́n jẹ oyè àti fún ìdàgbàsókè ìlú náà. Oyè tuntun yẹn ó jẹ́ nǹkan tó ṣe pàtàkì fún ìlú. Àwọn oyè ńlá ni oyè pàtàkì ni mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé gbogbo wa wà níbà lẹ́ni láti witness ẹ̀. Ìyálóde jẹ́ ẹni tó máa ṣe àkóso àwọn obìnrin láti gbọ́ tìlú láti mọ̀ pé kí ìlú wà ní ìfọwọ́sowọ́pọ̀. Láti lè ṣe Nta Ijebu Ode Ayọ̀mídé kòkàn. Tọkọtaya ni wọ́n ti gbà níyànjú láti máa ní ìfaradà sùúrù àti ìdúróṣinṣin nínú àdúrà gẹ́gẹ́ bí ohun pàtàkì nínú ìgbéyàwó aláṣeyọrí. Ìmọ̀ràn yìí ni Alhaji Akorede Yàlá sọ níbi ayẹyẹ ìgbéyàwó láàrin Sodiq Akitunde àti Muibat Nafiu. Akọ̀ròyìn wa péjú pósẹ̀ sí gbọ̀ngàn ayẹyẹ Oyin's Resort Ẹ̀pẹ́ Garage níjẹ̀bú Òde ó sì jábọ̀ ròyìn pé olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà ṣe àtẹnumọ́ pé ó ṣe pàtàkì kí aya máa tẹríba fún ọkọ rẹ̀. Ẹgbọ́n náà síwájú sí i. Ẹbí, ọ̀rẹ́ àti àwọn afẹ́nifẹ́re láti tò sí àǹtí ọ̀nà jíjìn gbójú púṣẹ̀ síbi ayẹyẹ ìgbéyàwó nìkáì láàrin Akíntúndé Sodiq àti Nafiu Muibat. Nínú ọ̀rọ̀ kúkúrú rẹ̀, olùdánilẹ́kọ̀ọ́ ayẹyẹ náà Alhaji Akorede Yàlá tẹnumọ́ pàtàkì ìfaradà sùúrù àti ìfarajìn síra ẹni nínú ìdílé rere tó sì tún rọ̀ wọ́n láti máa gbàdúrà kí wọ́n sì tún máa ṣe àtìlẹ́yìn fún ara wọn. Ó sì ṣàlàyé pé ìfẹ́, ìbọ̀wọ̀ àti ìbáraẹnisọ̀rọ̀ tó dára ní ìpìlẹ̀ ìgbéyàwó rere. Má jẹ́ kí ìfẹ́ yẹn sọnù. Àwọn challenges
láti ìdílé méjèèjì àti àwọn afẹnifẹre tún gba àwọn tọkọtaya ní ìmọ̀ràn láti mú ìbáṣepọ̀ wọn pẹ̀lú Ọlọ́run lágbára sí i wọ́n sì jẹ́ olóòótọ́ sí ara wọn. wọ́n ní ìṣúná kan fi fẹ́ra wọn tí wọ́n fi tó dà tí wọ́n bá délé náà. ìmọ̀ràn tí mo fẹ́ gbà wọ́n náà ni pé kí wọ́n dégbéyàwó wọn kó pẹ́pẹ́pẹ́ ọmọ ní sùúrù fúnra wọn. ọkọ àti ìyàwó èyí tó jù lọ́rọ̀ ilé ayé náà ní sùúrù kábàjọ ní sùúrù láàrin ara wa ká lè ní àmójúkúrò àti ẹ̀mí ìfaradà gbogbo ala máa ṣe àṣeyọrí. mo fi ọjọ́ ìní bẹ̀ wọ́n. pẹ̀lú ayọ̀ lójú tọkọtaya wọ́n dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba àlá wọ́n sì fi ìtẹ́lọ́rùn wọn hàn sí àwọn òbí àti àwọn àlejò wọ́n sì tún sọ ìdí tí wọ́n fi yan ara wọn. áfíríkà kò ń ṣe ẹni tí ó máa ń tan obìnrin àbí ẹni tó máa ń sáré tó máa ń kó obìnrin káàkiri ó dẹ̀ jẹ́ ẹni tó lóòótọ́. ṣáájú ayẹyẹ ìbílẹ̀ wáyé níbi tí ẹbí ọkọ tí bàbá ọkọ léwájú wọn láti ṣàfihàn àwọn ìdílé ìyàwó pẹ̀lú àṣà ìbílẹ̀ láti béèrè ọwọ́ ìyàwó nínú ìgbéyàwó láàrin Akíntúndé Sodiq àti Nafiu Muibat òun ló ṣe àfihàn ìfẹ́ ìṣọ̀kan àti ìfarajìn láti lè ṣe Nta Ijebu Ode. gómìnà tẹ́lẹ̀rí ní ìpínlẹ̀ Ògùn tí ó tún jẹ́ aṣòfin tó ń sojú ìlà oòrùn ìpínlẹ̀ Ògùn Ọ̀túnba Gbẹ́ngà Daniel ti ṣe ìdánilójú ìfarajìn nínú ṣíṣe ètò ìdàgbàsókè fún àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè Nàìjíríà nípa ṣíṣe eré ìdárayá nígbà tí ó ń sọ̀rọ̀ lórí àgbékalẹ̀ eré ìdárayá ẹlẹ́yin lórí tábìlì tí wọ́n ṣe ní ìbọ̀wọ̀ fún ọjọ́ ìbí rẹ̀ lẹ́ni tí ó ti pé 70 ọdún lókè ìpẹ́. Anthony Ngàjúnù péjú kúnṣẹ̀ sí gbọ̀ngàn Ọbalòfin ní ilé ìtura conference tó wà ní ìlú ó sì jábọ̀ ròyìn ẹgbọ́rin náà síwájú sí i. pẹ̀lú àtìlẹ́yìn aṣòfin tó ń sojú ìlà oòrùn ìpínlẹ̀ Ògùn ní ilé ìgbìmọ̀ aṣòfin Gbẹ́ngà Daniel díje eré ìdárayá ẹlẹ́yin lórí tábìlì kó àwọn onímọ̀ àti àwọn tí kò mọ̀ gbá ọ̀rẹ́ afẹnifẹre àti àwọn ọ̀dọ́ pọ̀ síbi ayẹyẹ ọjọ́ ìbí aṣòfin Ọ̀túnba Gbẹ́ngà Daniel lẹ́ni tí ó pé 70 ọdún lókè ìpẹ́. abala àṣekágbá ìdíje náà tí ó pín sí ìsọ̀rí 4 káàkiri tábìlì méjì àwọn ọ̀dọ́ àwọn eléré ìdárayá àkàndá àwọn àgbàlagbà àti àwọn ilé ẹ̀kọ́ gíga tí ó jẹ́ tọkùnrin àti tóbìnrin pẹ̀lú ìlànà 3 tó dára jùlọ. ìdíje náà ṣàfihàn ọgbọ́n àti ẹ̀bùn inú àwọn olùkópa tí àwọn tí ó sì jáwé olúborí láti tábìlì kọ̀ọ̀kan dojúkọ ara wọn láti jáwé olúborí nínú ìsọ̀rí tí wọ́n bá wà. ayẹyẹ náà tún ṣàfihàn eré ìdárayá pàtàkì láàrin ọlọ́jọ́ ìbí àti awakọ̀ rẹ̀ lẹ́yìn èyí aṣòfin Daniel tún dojúkọ tí ó sì jáwé olúborí tí ó sì fi di ẹni tí ó jáwé olúborí ní ẹ̀ka àgbàlagbà láti ìsọ̀rí Ìjẹ̀bú Òde club Rẹ́mi. ní ìparí ìdíje náà àwọn olùkópa tó 14 gba àmì ẹ̀yẹ àti ẹgbẹ̀rún 20 náírà fún ẹnìkọ̀ọ̀kan nígbà tí àwọn tó jáwé olúborí nínú àwọn ìsọ̀rí 4 náà lọ sílé pẹ̀lú 50 ẹgbẹ̀rún náírà fún ẹnìkọ̀ọ̀kan. nígbà tí ọlọ́jọ́ ìbí aṣòfin Ọ̀túnba Gbẹ́ngà Daniel gba ife ẹ̀yẹ gbogbo nínú ìdíje náà àwọn ẹgbẹ́ ọ̀dọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ̀ka ìlà oòrùn ìpínlẹ̀ Ògùn tí wọ́n jẹ àǹfààní ètò ìdàgbàsókè tí aṣòfin náà ṣe tún ṣàfihàn ẹ̀bùn fún aṣòfin náà. nínú ọ̀rọ̀ ọlọ́jọ́ ìbí ó dúpẹ́ fún ìfẹ́ tí wọ́n fi hàn ó ṣèdánilójú pé òun yóò máa tẹ̀síwájú nínú ètò tí yóò máa ní ipa rere. ó kéde pé ìdíje náà ti di ọlọ́dọọdún láti fi ṣàwárí àwọn tó ní ẹ̀bùn nínú eré ìdárayá láti lè ṣe ní akitiyan láti mú ìgbélárugẹ bá ìṣọ̀kan àti ìdàgbàsókè. àwọn bíbílẹ̀ Ìjẹ̀bú tọ́rọ̀ kàn ti ṣe àgbékalẹ̀ eré ìdárayá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá tí wọ́n pe àkórí rẹ̀ ní eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá fún àyípadà rere àwùjọ. àṣekágbá ìdíje náà wáyé ní pápá eré ìdárayá tí a sọ lórúkọ Dípọ̀ Dínà ní Ìjẹ̀bú Òde láàrin ẹgbẹ́ agbábọ́ọ̀lù ọmọọba Abímbọ́lá Ọ̀nàbànjọ àti ẹgbẹ́ agbábọ́ọ̀lù Ìjẹ̀bú All Star tí ẹgbẹ́ agbábọ́ọ̀lù ọmọọba Abímbọ́lá Ọ̀nàbànjọ sì jáwé olúborí. Anthony Ngàjúnù péjú pésẹ̀ síbi ayẹyẹ náà ó jábọ̀ ròyìn pé àwọn alùpùpù alágbára jẹ́ apá kan nínú ètò ọjọ́ kan náà tí ó sì kún fún ìdùnnú àti ayọ̀ fún àwọn olùwòran àti àwọn tó gbé ètò náà kalẹ̀. ẹgbọ́ròyìn náà síwájú sí látẹnu Olúwatóyìn Tósìn Quadri. ìdùnnú gba eré pápá ìdárayá kan nígbà tí arábìnrin Tolú Ọ̀nàbànjọ dé lẹ́yìn tí ó ti kí àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù tí wọ́n tò sí orí ìlà ó sì gbá bọ́ọ̀lù àṣà láti kéde pé ìdíje náà ti bẹ̀rẹ̀. kò pé ìṣẹ́jú 14 tí ẹgbẹ́ agbábọ́ọ̀lù All Star tí wọ́n sọ ayò kan sílé ẹgbẹ́ agbábọ́ọ̀lù ọmọọba Abímbọ́lá Ọ̀nàbànjọ.
lẹ́yìn ìṣẹ́jú díẹ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ọmọọba Abímbọ́lá Ọ̀nàbànjọ gbá ayò wọlé sínú àwọn láti dọ́gba tí ó mú kí àmì eré jẹ́ àmì ayò kọ̀ọ̀kan. bí ìdíje náà ṣe ń lọ síwájú àmì eré pọ̀ sí tí ó di àmì ayò 2-3 ní abala ìkíní ní ìdíje náà. nígbà tí abala kejì tún bẹ̀rẹ̀ wọ́n tún sọ ayò kan sí àwọn tí ó jẹ́ kí ẹgbẹ́ ọmọọba Abímbọ́lá Ọ̀nàbànjọ borí ayò. níparí eré ẹgbẹ́ agbábọ́ọ̀lù ọmọọba Abímbọ́lá Ọ̀nàbànjọ ló já ewé olúborí pẹ̀lú àmì ayò 4 nínú ìfẹsẹ̀wọnsẹ̀ náà. kò pẹ́ nígbà díẹ̀ lẹ́yìn eré náà àwọn awakọ̀ alùpùpù alágbára ṣe ìdárayá tó mú inú àwọn olùwòran àti àwọn olùdarí eré bọ́ọ̀lù àti àwọn tó ṣe àgbékalẹ̀ ètò náà dùn. ẹgbẹ́ agbábọ́ọ̀lù tí ó já ewé olúborí lára àwọn olùṣètò àti alága ìjọba ìbílẹ̀ Ìjẹ̀bú Òde ọ̀nàrẹ́bù Dárí Alébíoṣù sọ̀rọ̀ nípa pàtàkì ìdíje náà. ní ìjáwé olúborí náà ẹgbẹ́ agbábọ́ọ̀lù ọmọọba Abímbọ́lá Ọ̀nàbànjọ gba ife olúborí àti owó mílíọ̀nù kan àti ẹgbẹ̀rún náírà. nígbà tí àwọn tó gbé igbákejì ẹgbẹ́ agbábọ́ọ̀lù Ìjẹ̀bú All-Star gba owó $150 náírà. láti iléeṣẹ́ Nta Ijebu Ode Olúwatósìn Quadri ló ṣe àtìpalẹ̀ rẹ̀. ìlú wa fún ti àṣàlẹ́ òní kò ní jù báyìí lọ Ayọ̀mídé kan bí orúkọ tèmi ó dàárọ̀ o.